o má kọjá mẹ́ta kẹ́ bóòlù dèrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bísí Ológe show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo my name is Bukky Raji Ambode ẹ máa wo ètò Bísí Ológe show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. ẹni tí inú ẹ̀ bá dùn bá Ajé ṣọ̀tá torí mo mọ̀ pé kò sẹ́ni tó bá Ajé ṣọ̀tá ń bì ẹni tó bá Ajé ṣọ̀tá kó máa pariwo kó máa sọ̀rọ̀ torí Ajé ti ń rìn báyìí bó ṣe rìn ló tún fẹ̀ bó ṣe rìn láàfin Olúfẹ̀ lórí ìdẹnu ẹnu gẹrú lórí títí tó dé oríta mẹ́ta Àgbànsálá ibi tí ojúmọ́ ti mọ́ wá sí gbogbo àgbálá ayé tí Ajé fi sọ́tún tó fi sósì tó wá sọ̀kalẹ̀ ní ọjà Èjìgbò Mẹ́kùn tí a mọ̀ sí ọjà Afẹ̀ tó wá ní ìsọ̀ bòjì mẹ́ títí ayérayé tó fi tọ́ káàkiri àgbára ayé ó ṣe rìnrìn òun náà la ṣe ń rìn lótú fẹ̀ orí tèmi ò mà ní dúró o àpèmọ́ra là ń pè tèmi nílé o mo máa lájé lọ́wọ́ ni o èmi ní lọ́wọ́ o ó máa ń wọ̀yàn lọ́rùn ni mo máa gbé Ajé lọ́wọ́ mi níbi lọ́rùn gbogbo ní Adétúwà mi mo kí ẹ kú kalẹ̀ mo kí yín mo fi orí ìtẹ́ Oòduà mo kí gbogbo yín pátápátá olórí mo kí ẹ olórí Fọláṣadé Amadu ẹ ṣé o àti gbogbo àwọn olórí tó wà bí mo fi ẹ kí wọn olórí bàbá wa Olúbàdàn mo kí yín o Ajé àtúbọ̀ máa pọ̀ sí fún yín ní iyì àti ẹ̀yẹ a máa bá yín ní o. Ìyálájé Oòduà Ìyálájé Oòduà ó yẹ máa ń tọ́ bẹ́ẹ̀. Ìyálájé ẹ bá pàdé ọ̀fun ẹ bá pàdé. Lótùfẹ̀ ibi ni Ajé kọ́kọ́ sọlẹ̀ sí tó bá yá tó bá pẹ́ tó bá yá gbogbo àgbáláyé ti mọ̀ àwọn tó fẹ́ yí ìtàn padà àwọn náà mọ̀ ṣùgbọ́n bá ṣe máa ń ṣe Lótùfẹ̀ a máa ṣe lọ títí láéláé gbogbo àgbáláyé ló mọ orin Òtúfẹ̀ èrè káre lè ní o èrè káre lè Ifẹ̀ èrè ayé ọjà Ifẹ̀ èrè káre lè ní o èrè káre lè ní o. Mo kí gbogbo yín pátápátá o ṣé wàá ní ká bá ṣe ọdún Ajé láti ìgbà wáṣẹ̀ ọmọ tí Ajé bí ó pọ̀ o ọmọ yẹn pọ̀ púpọ̀. Àkọ́bí ọmọ Ajé Adétutù ni o ẹni tí kò bá ní Ajé lọ́wọ́ ayé wa máa já torí owó la fi ṣe ní ayé ìwáyé a fi ń ṣe òde ọ̀run ṣùgbọ́n tí Ajé bá dé ẹni náà ara ẹ̀ àkọ́kọ́ tutù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ara ẹ̀ abalẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó ń jẹ́ Adétutù nìyẹn ọmọ ọmọ tó lé ẹ̀dà gírì ló ń pè ó ẹ̀mí Ajé nìyẹn mo wá fẹ́ rọ ẹ̀dà gírì lénìí mo fẹ́ bẹ̀ gbogbo yín
torí ibi tí Adétutù ọmọ yèyé Ajé àti Ajé gan tó bá sọ kalẹ̀ sí Ẹ̀dàgìrì ọmọ ẹ̀ máa ń wọ̀ tọ́ ni. Mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ pẹ̀tù sí yín lọ́kàn lẹ́nu. Mo fẹ́ kí Ajé yìí kó kárí yín. Ẹ má jẹ́ kí Ẹ̀dàgìrì wọnú yín. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ mo fi orí Adé bẹ̀ yín. Àdúrà ire la máa ń ṣe lójú fẹ̀. Tọ́ bá ní a bá ṣe ìdánwò ká mẹ́sì ìdánwò wá ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mo bá jí lójú fẹ̀ wípé ìbò ni Ajé mo máa fi tọ́jú gbogbo òlú wà tí bá ti kéde Ajé ó máa ń dá ìwé lóhùn o tó tọ̀rọ̀ mo sọ fún yín o tí bá ti ṣọdún Ajé tọ́ báyìí mo máa ń rí oore káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé o tèmi yé mi o èmi ò kì í fi ọdún ìṣeré mo lè mọ̀ náà fún Ìyálájé Oòduà Ajé yẹn ó ti pọ̀ orí gegere orí gègèrè. Ajé a máa pọ̀ fún mi o ọ̀pọ̀lọpọ̀ eré ló wá ṣe ọ̀pọ̀lọpọ̀ Ẹ̀dàgìrì ló tọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ bí Adétutù ló mú lọ́wọ́ ọmọ ẹ̀ ó tún bí èrè ọmọ Ajé pọ̀ o àwọn kan wà lè sọ síta akọ Ajé wà abo Ajé wà ṣùgbọ́n mo fẹ́ rọ gbogbo wa àdúrà la wá ṣe o ká ṣàdúrà fún orílẹ̀-èdè wa àwọn adarí wa bàbá wa lórílẹ̀-èdè Ààrẹ Bọ́lá Ahmed Tinubu alájẹ làwọn náà tó tọ́ mo sọ fún yín gbogbo ẹ̀ lé tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtí Ọlọ́run gbé wọn lórí ìtẹ́ ó ti wá ń rọ̀ bí ìkéègbè ó dẹ̀ máa rọ̀ sí ní o tẹ́ ẹ bá ní sùúrù orílẹ̀-èdè yìí ṣì máa dá o ní sùúrù a máa ronú ó dẹ̀ ti ń dá Ọlọ́run tó fi sí wọn lọ́kàn gbogbo àtúnṣe tó ń ṣe tá a bá ní sùúrù gbogbo nǹkan dáa fún gbogbo wa. Ajé oníire ògúngúrú sọ onísọ bòjì Ẹ̀dàgìrì Ajé ó ti pọ̀ lórílẹ̀‐èdè ó máa yálé tèmi wá o. Ẹ jẹ́ ká gbàdúrà fún olórí wa ẹsẹ̀ tó ń gbé kí Ajé náà kó máa pọ̀ sí kárámánì wá kí orílẹ̀-èdè kó túbọ̀ máa gbòòrò sí i. Ìyàwó tó náà fi ṣe ẹ̀yà ara wọn ìyá tèmi náà ní lóòótọ́ fẹ̀. Sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu ẹ bá mi gbàdúrà Ajé fáwọn náà. Yèyé wa aṣíwájú wa torí pé Ọlọ́run dá wọn dáadáa ní agbára Ọlọ́run àti gbogbo ẹ̀sìn dálẹ̀ ẹlẹ́ káàárọ̀ òjíire Ajé àtúbọ̀ máa pọ̀ sí lórílẹ̀‐èdè yìí. Ṣé ti rí bá ṣe wá ṣe rí bá ṣe ti ṣe àwọn tó lajẹ́ nìyẹn o apá tún apá sí òun ló fi kórè wọlé o ẹ má fi ṣeré o ẹ̀yin nǹkan kí ìbọ̀dẹ̀ máa wà ìbéèrè o ẹ béèrè lọ́dọ̀ òní o ọ̀pọ̀lọpọ̀ ló wá wòran o ẹbí ò wá wòran láyé tèmi o. Mo bẹ̀ lọ́wọ́ ẹ lẹ́nìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mi sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ajétutù ni mo fẹ́ ẹ máa wà mọ́ra yín Ajétutù. Ajétutù. Mi ò fẹ́ Ajé gbígbóná. Mi ò fẹ́ Ajé gbígbóná Ajétutù. Ẹ fọwọ́ ara yín lórí ẹ fọwọ́ mórí ara yín o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo Ajé tí bá ti fi ṣàdúrà ní èní kó mọ́ mi lọ́wọ́ o. Kó mọ́ mi lọ́wọ́ o. Kó máa rí bẹ́ẹ̀ fún mi o. Kó máa ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ máa ṣàdúrà lọ o. Ẹ máa ṣàdúrà lọ o. Bí Ajé yẹn ṣe ń lọ ẹ jókòó mi ò ní kẹ́ ẹ dìde o
ẹ jókòó pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo bẹ̀ yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣàdúrà ajé. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣàdúrà jẹ́ gbogbo wa ló máa kàn lẹ́nìí ẹ jẹ́ ká jókòó jẹ́ gbogbo wa ló máa kàn. mi ò ní kẹ́ ẹ máa mú lódìndín o ẹ máa yọ ní ẹ jọ̀ọ́ ẹ má fojú kòkòrò sí o ẹ má fi ojú kòkòrò sí o mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ máa yọ díẹ̀díẹ̀ ń bẹ̀ tẹ́ bá fi mọ́ ajé yín ajé awa yín wá o ẹ jọ̀ọ́ ẹ jókòó gbogbo orí adé ẹ bá mi kú fún wọn ẹ jókòó ẹni tó bá ti fi dé òfin o ẹ jọ̀ọ́ Sàrú ẹ jókòó gbogbo àwọn òṣòro ẹ mú lọ sọ́dọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ jókòó ẹ máa ṣàdúrà ajé kí ajé kó wá sí orílẹ̀-èdè wa kí ajé kó wá sí ọ̀dọ̀ wa kájí ó wá sọ́dọ̀ wa ṣẹ̀kẹ̀rẹ̀. ẹ lọ jókòó ẹ̀dàkiri ajé tún ti fẹ́ máa wọnú yẹn má jẹ́ kẹ́dàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ jọ̀ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ 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 ó máa dọ́dọ̀ yẹ ní sùúrù gbogbo yín ló máa kọ̀ ẹ́ ní sùúrù àdúrà là ń ṣe wọ́n ní ká ní sùúrù ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ní sùúrù à ń padà lọ sí ìdí ajé nìyẹn o. ó pọ̀ ńlẹ̀ kí a ní sùúrù.